tó mo kí yín o ìyá mi bàbá mi níbikíbi tẹ́ bá láǹfààní àti máa gbọ́ mi wípé etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di bákan náà ojú tẹ́ sì fi ń rí wa náà kò tún ní fọ́ àwa láò máa wá o ẹ̀yin náà láò máa bá ikú kò ní wá gbé ṣe o. ǹjẹ́ ẹ ti gbọ́ wípé ọmọ Adéyẹmọ tún ti ń gbé bọ́dì ó tún ti ń gbéra lọ́wọ́lọ́wọ́ báyìí ìròyìn fi gbé wa débẹ̀ ẹ ti mọ̀ gbọ́ ẹ ti mọ̀ rí wípé Olóyè Adéyẹmọ Igboho in Belfast ní bàbá wa Ireland ní bàbá wa ní Belfast ní ọ̀dọ̀ màmá bọ̀bọ̀ restaurant ṣe é rí àwọn ọmọ wa tó wà lókè òkun gan wọ́n ń dá gudugudu méje ẹ̀yà mẹ́fà lẹ̀ ẹ lọ wo restaurant yẹn lọ́hùn ẹ lọ wo ìgbádùn tó wà ń bẹ̀ ọmọ Nàìjíríà ń bí ló ṣe é tí ìfọ̀kànbalẹ̀ dẹ̀ wà ṣùgbọ́n kò ṣe Nàìjíríà wa yìí níbo wọ́n á ti gbé táàsì pa bó ṣe máa sanwó gbanúmọ̀ sanwó àwo irọ́ bẹ́ẹ̀ ni nítorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá lọ síbẹ̀ bàbá tún lọ síkè bàbá lọ jayé ẹ̀ kí àwọn èèyàn lè mọ̀ yí pé sẹ̀ kì í ṣe pé ọmọ Adéyẹmọ jẹ́ ni ìyà ń jẹ bẹ́ẹ̀ ni kì í ṣe pé ọmọ Adéyẹmọ jẹ́ ni ìyà ń jẹ tó jẹ́ wípé kò tábà sọ pé bóyá torí owó ló ṣe ń dìde fún òmìnira Yorùbá rárá o nítorí ó Philippine àwọn ará ìlú ẹ̀ bẹ́ẹ̀ ni ó Philippine làwọn ènìyàn rẹ̀ bó ṣe wà àwọn system kìíní kan tó ní ká máa ṣe tó yẹ pé wọ́n fẹ́ máa follow tó dẹ̀ jẹ́ pé kò wọ́ọ̀kì fún Nàìjíríà irú regional government yìí sìn kò wọ́ọ̀kì fún Nàìjíríà nítorí ṣe rí àwọn United Kingdom yẹn tí àwọn British yẹn tí wọ́n fi ń pè wọ́n ní UK kò ṣe pé àwọn nìkan ló dá dúró òun ṣe ṣe pé bóyá wọ́n dá wà ní ìpele ọ̀nà mẹ́rin ni ó pín sí fún wọn tó jẹ́ pé ìpele mẹ́rin ní UK tí gbogbo àwọn èèyàn ń pariwo yìí torí ẹ̀ bó ṣe wà yẹn ìpele wọn ó dé system táwọn follow yìí làwọn náà lọ́ní káwa máa lò nígbà yẹn which is regional government that was 1960 bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹ má jẹ́ ń tọ́ yín kò lè wọ́ọ̀kì fún Nàìjíríà ó ń wọ́ọ̀kì fún wọn kò lè wọ́ọ̀kì fún Nàìjíríà torí pé aṣọ ò bọ́mọ yẹ mọ́ ọmọ yẹ ti rìn wòwò wọjà nítorí regional government yẹn kò favour wa mọ́ gbogbo ìtẹ́sẹ̀ máa ń pariwo sí pé kán padà síbẹ̀ kò lè favour wa mọ́ bí àwọn tó favour yẹn àwọn British tó favour àwọn United Kingdom yẹn irú bí àpẹẹrẹ tó bá wà ní Ireland yìí sìn tó lè jẹ́ wípé wọ́n believe bó ṣe wà ń bẹ̀ ni wípé inú United Kingdom náà ló wà tó lè jẹ́ pé tó bá máa wọ ibẹ̀ kò dìgbà tó bá ṣẹ̀ṣẹ̀ sọ pé òun wá visa bó ń ṣe kínní domestic plane ló máa wọ̀ wọlé tó lè jẹ́ pé inú UK inú United Kingdom ló wà tó bá lè jẹ́ pé Dublin náà ló fẹ́ dé náà wàá sì tún need visa láti fi wọ Dublin náà ìdí tó fi jẹ́ pé o fi lè wọlé sí Dublin pẹ̀lú visa ni pé àwọn yẹn dá wà ní ìlú tí wọ́n dá dúró tó lè jẹ́ pé wọ́n ní color code wọn ní kálukú wọn ní color code bí àpẹẹrẹ London red títí wọ́n ti mọ̀ pé red bet Dublin títí Ireland náà pink Manchester náà àwọn ń lo tí wọ́n tó dẹ̀ jẹ́ pé yellow ní títí wọn so gbogbo ẹ̀dẹ̀kẹ̀rẹ̀ ló ní ètò gbogbo ẹ̀ ló wà program tó dẹ̀ jẹ́ pé ó dùn ó ní oyin ṣùgbọ́n kò ṣe bí ti Nàìjíríà wà yìí níbo táà bí RT tó gbé wá gan wọ́n fi ń kówó jẹ ni ká má ti torí ẹ̀ ló ṣe jẹ́ wípé ẹ wo ọmọ Adéyẹmọ ọ fi sùúrù irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn lọ́ fi sùúrù tọ́dì bí àpẹẹrẹ sí United Kingdom sí ẹ mọ̀ pé mẹ́rin ló wà ń bẹ̀ bó dẹ̀ ṣe jẹ́ mẹ́rin yẹn oníkálukú wà program ìdí ni tàbí sọ pé ẹ jẹ́ pé a fẹ́ gba òmìnira wa kò ń ṣe bíi tìjà rárá kò dẹ̀ ṣe bíi ti wàhálà ṣùgbọ́n kí òmìnira àti àlàáfíà kó lè dé bá wa káwa náà dá dúró tí ò ní sí wàhálà inú ẹ̀ náà ni Scotland wà inú ẹ̀ náà ni Wales wà Northern Ireland ló ṣe ìkẹrin ìyẹn Northern Ireland òun ló ṣe ìkẹrin wọn ṣe rí bó ṣe pín bẹ́ẹ̀ ìlú mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà lódìdí ìlú kan ló fi form odidi kan tó dẹ̀ jẹ́ wípé tábà máa ka gbogbo àwọn tó wà ní ẹ̀yà inú àwọn mẹ́rin yẹn tábà ka wọn tó wà nínú wọn tó Yorùbá ni wọn tẹ̀ tó gbogbo ọmọ Yorùbá rárá
irú òmìnira yẹn tó jẹ́ pé kò ní sí wàhálà oníkálukú á dá dúró irú yẹn gan-an la ṣe ń dìde fún pé ẹ jẹ́ ká dá wà kóníkálukú dá dúró gbogbo ìlú tí àwọn United Kingdom kó jọ ìgàn tá a bá kó gbowó jọ wọn tó Yorùbá torí Yorùbá pọ̀ gan ara nǹkan tá a fi ń pariwo pé kẹjẹ́ kóníkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ nìyẹn báwo ló ṣe máa kó àwọn frustrated tribes mẹ́ta tó kó wa pọ̀ torí frustrated làwọn tó kù yìí kò sí kankan mọ́ ṣáwọn Fúlàní tó ń pààyàn tó ń ṣe gbogbo ẹ̀ fún odidi tábà irú waves yẹn sìn àwọn tó jẹ́ irú waves tó wà nínú United Kingdom tó bá calculate gbogbo wọn bóyá gan lọ́wọ́ 4 million wọ́n ka gbogbo wọn bẹ́ẹ̀ Yorùbá àti ń ba lọ́tọ̀ tá a pọ̀ tó ní kálukú bá dá wà lọ́tọ̀ọ̀tọ̀ ìyá wà ẹ wo bá ṣe kó ìlú mẹ́rin pọ̀ sí odidi kan kó jẹ́ obìnrin díyẹn báwo lẹ ṣe máa kó Yorùbá Ìgbò Haúsá sí one ẹni pé kò ní step one country péré ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta manage no it's not done that way ẹ wọ ìyá mi bàbá mi bá a ṣe ẹ like ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ ṣe ti rídìí tá a fi ń pariwo pé ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ nítorí pé ìjọba yóò favour wa ìjọba mujẹmujẹ lélẹ́yìí tọ́dẹ̀ aláwọ̀ káwọn tó kù máa pa wọ́n wá bó ṣe wù wọ́n tọ́dẹ̀ rí kọ́kọ́ ṣe sí ẹ wo ìyá mi bàbá mi Yorùbá nation láfẹ́ òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún nílé lóko lọ́nà lẹ́yìn odi ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ kó yá mi yan pé Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ ẹ wo ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ ni God bless you our leader Professor Banji Akintoye àti Olóyè Sunday Igboho bẹ́ẹ̀ ni o Yorùbá nation ní kíákíá nítorí pé mo ṣẹ̀ ń wò nítorí pé òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́ torí lọ́wọ́lọ́wọ́ báyìí bí mo ṣe ń wò yìí ó dàbí wípé kí a ti gba orílẹ̀-èdè Yorùbá bẹ́ẹ̀ ni ó dàbí kí a ti gba òmìnira because we can't wait God continue to protect all our leaders bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó Yorùbá nation no going back Chief Sunday Oloye Adeyemo Igboho bẹ́ẹ̀ ni represent the voice of Yorùbá nation àwọn ni aṣojú fún gbogbo Yorùbá nation nílé lóko lọ́nà lẹ́yìn odi bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́ no retreat no surrender congratulations to Chief Sunday Adeyemo Igboho àti Professor Banji Akintoye God bless and protect you all sir we really appreciate you bẹ́ẹ̀ ni Yorùbá nation no retreat no surrender la fi ń sọ wípé àgbẹ̀ oníroko títí kó gbàgbé lé o bó pẹ́ bóyá ẹ wọ ìyá mi bàbá mi ẹ jẹ́ ká dìde fún òmìnira wa èyí tí wọ́n mú wa lẹ́rú ti tó God bless Yorùbá nation inú mi máa ń dùn tí bá wà ní Yorùbá nation ó dàbọ̀.